Ṣé ẹ dá wọn mọ̀ tẹ́ ẹ bá rí wọn? Ṣé ẹ dá wọn mọ̀ tẹ́ ẹ bá pàdé wọn? Tẹ́ ẹ bá pàdé wọn tẹ́ ẹ fẹ́ pè wọ́n lórúkọ, orúkọ wo lẹ́ pè wọ́n? Ṣé bùrọ̀ lẹ́ pè wọ́n? Ṣé aláyé lẹ́ pè wọ́n? Ṣé ẹ̀jẹ̀ mi lẹ́ pè wọ́n? Ṣé ẹlẹ́gbọ̀n àgbà lẹ́ pè wọ́n? Tàbí ṣé ẹ pè wọ́n ní bros? Mo fẹ́ ká jọ bára wa ní gbólóhùn méjì lórí ọ̀rọ̀ kábíyèsí yìí. Ọba Olóyèdé Adéyẹ Ọba Akínarì kejì, Àrùjalẹ̀ Ọ̀jẹ̀má Òkèlúṣẹ́ ti ìpínlẹ̀ Oǹdó, àwọn lẹ̀ ń wò yìí. Ìkìlọ̀ kan jáde lẹ́nu àìpẹ́ yìí tí kábíyèsí yìí ṣe. Mo sì lérò pé gbogbo wa láti rí àwọn ìkìlọ̀ yẹn, a sì tún lè ráwọn míì náà tí wọn ò tí ì ráwọn ìkìlọ̀ yẹn. Ìkìlọ̀ tí wọ́n ṣe ni wípé wọ́n ní ẹ yéé pè mí ní bùrọ̀, ẹ yéé pè mí ní ẹ̀jẹ̀ mi. Ìkìlọ̀ tí wọ́n ṣe nìyẹn o, tí wọ́n sì fi sójú òpó ayélujára wọn. Kódà àwọn ìwé ìròyìn gbé lórí social media, àwọn kan náà gbé wọ́n pín káàkiri. Ohun tó sì mú kí kábíyèsí jáde tí wọ́n fi sọrú ẹ̀, àwọn nìkan ló yé. Ṣùgbọ́n nínú èròǹgbà tiwa àti àwọn kan, àwa rí gẹ́gẹ́ bí ohun tí ó ti ń ṣẹlẹ̀ lábẹ́ aṣọ, tí àwọn náà sì ti rí pé irú nǹkan báyìí yóò dáa, kò sì bá àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mu. Ṣùgbọ́n ṣé ìgbésẹ̀ tí kábíyèsí gbé, ṣé ìgbésẹ̀ tó dáa ni? Ṣé kábíyèsí kọjá ààyè? Ǹjẹ́ ó tiẹ̀ yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀ àbí ò yẹ kí wọ́n sọ bẹ́ẹ̀? Ǹjẹ́ ó yẹ kí wọ́n tiẹ̀ ka àwọn èèyàn tí wọ́n bá ń pè wọ́n ní bùrọ̀ tàbí ẹ̀jẹ̀ mi, ǹjẹ́ ó yẹ kí wọ́n kà wọ́n kún? Ǹjẹ́ ṣé kábíyèsí ló ń hu àwọn ìwà tí àwọn èèyàn fi ń pè wọ́n ní bùrọ̀? Ṣé kábíyèsí ló ń ṣe àwọn ìṣe kan tí wọ́n fi ń pè wọ́n ní ẹ̀jẹ̀ mi? Ṣé kábíyèsí ló ń gbé àwọn ìgbésẹ̀ kan, bóyá lórí ayélujára tàbí lójútáyé, tàbí bí ọjọ́ orí wọn ti jẹ́, tàbí ipò tí wọ́n wà? Ṣé àwọn nǹkan yẹn ló fà á tí àwọn èèyàn ó fi mọ́ sọ pé aláyé? Kíní kan ń bẹ tó ṣe mí ń kàyéfì lórí ìkìlọ̀ tí kábíyèsí ṣe. Àwa tá a pera wa ní ọmọ Yorùbá, ọ̀rọ̀ yìí yà mí lẹ́nu púpọ̀. Ó yà mí lẹ́nu wípé a ní ká jèkúrú ọ̀ràn kó tán lábọ́, àwọn kan tó ń gbọn ọwọ́ rẹ̀ sínú àwo. Kábíyèsí fúnra wọn ló fi àtẹ̀jáde yẹn síta wípé káwọn èèyàn yéé pè wọ́n ní bùrọ̀ ẹ̀jẹ̀ mi. Ṣùgbọ́n a tún wá rí àwọn kan ní comment section láwọn ojú òpó ayélujára tí wọ́n fi ìkìlọ̀ yẹn sí. Kódà lójú òpó ayélujára tí wọ́n gan, ní Facebook, ní TikTok ni o, ní Instagram ni o, àwọn kan wọ́n lọ sí comment section, wọ́n comment síbẹ̀. Àwọn tí wọ́n ń kí kábíyèsí, wọ́n ń kí kábíyèsí. Àwọn tí wọ́n ń sọ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn kan ni wọ́n tó padà tún sọ bẹ́ẹ̀. Ó yà mí lẹ́nu. Gbogbo àwọn comment section yẹn, mo fẹ́ fi àwọn comment kan hàn wá nínú ọ̀rọ̀ tí mò ń bá wa sọ yìí. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tí wọ́n lọ ń sọ lábẹ́ comment section tí kò bójúmu. Ó yà mí lẹ́nu. Ká gbà wípé orúkọ tó wà lábẹ́ comment section kì í ṣe orúkọ Yorùbá, ìbá má dùn mí. Ṣùgbọ́n orúkọ àwọn ọmọ Yorùbá, a tún rí àwọn kan tí wọ́n tún sọ wípé aláyé a ti gbọ́ ẹ. Àwọn kan náà sọ pé yes bro. Ń fi wọ́n síta, ẹ̀ sì wò wọ́n. Kí ni tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Ṣé àwọn ọmọ Gen Z àsìkò yìí, ṣé àwọn la sọ wípé wọ́n ń pe kábíyèsí ní bùrọ̀? Àbí àwọn tí wọ́n jọ wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà kan, tàbí àwọn tí wọ́n jọ jáde nílé ìwé girama, àwọn tí wọ́n jọ jẹ́ sàwáwò, tí wọ́n jẹ́ ojú ẹgbẹ́, ṣé àwọn ni wọ́n ó mọ̀ pé kábíyèsí ní bùrọ̀ tàbí ẹ̀jẹ̀ mi? Ipò wo làwọn ọba aládé wà? Ipò wo làwọn ọba wà láwùjọ wa? Kò sí ọba tó kéré o. Ohun tí kò dára ni láti máa fojú tínrín ọba aláyé. Kábíyèsí ọba Àrùjalẹ̀ Ọ̀jẹ̀má ti Òkèlúṣẹ́, ọba kékeré kọ́ o. Kò yẹ ká fojú yẹpẹrẹ kábíyèsí bẹ́ẹ̀. Bó tiẹ̀ jẹ́ pé ẹlòmíì lè máa hurú ìwà bẹ́ẹ̀ láì mọ̀, bóyá wọn ò mọ̀ wípé kò yẹ kí wọ́n máa fojú wo kábíyèsí pé torí pé àwọn ti jọ jẹ́ ọ̀rẹ́ ńgbà kan, àwọn ti jọ jáde iléèwé girama ńgbà kan, àbí àwọn jọ jẹ́ mọ̀lẹ́bí, àbí àbúrò àwọn ni nígbà kan kó tó di pé wọ́n gorí àpèrè baba ńlá wọn. Àwọn kan lè má mọ̀ ọ́ bẹ́ẹ̀, ṣùgbọ́n ohun tí ò dára ni kété tí ẹnikẹ́ni bá ti gorí àpèrè baba ńlá rẹ̀ gẹ́gẹ́ bí ọba,
gbogbo ọ̀rọ̀ àrífín, gbogbo ọ̀rọ̀ àfojúdi, gbogbo àwọn erékéré, àwọn eré tí ò nítumọ̀, àwọn eré gélé, àwọn ọ̀rọ̀ kátikàti lẹ́nu, á fi í lẹ̀, á jọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Á bẹ̀rẹ̀ sí ní fi ojú ọba aládé wo ẹni tó wà lórí àpèrè. Ọba lọba ń jẹ́ kọ́ o. Ọba Olóyèdé Adéyọba Akínrarè kejì Àrùjalẹ̀ Òjìmá ti Òkèlùsẹ̀ ìpínlẹ̀ Oǹdó, ọba ní í ṣe o. Àpọ́nlé tá a bá ń fún àwọn ọba ńláńlá la gbọ́dọ̀ máa fún ọba aláyé tí ó bá wà lágbègbè wa. Lẹ́yìn tí kábíyèsí ṣe ìkìlọ̀ wípé kí wọ́n yé pè wọ́n ní bùrọ̀ tàbí ẹ̀jẹ̀ mi, kí wọ́n yé fojú tínrín wọn mọ́ nípa pípè wọ́n lórúkọ. A tún rí àwọn kan lábẹ́ comment section níbi tí kábíyèsí ti ń ṣèkìlọ̀ tí wọ́n tún ń pe kábíyèsí ní bùrọ̀. Àwọn tí wọ́n tún ń pe kábíyèsí ní bùrọ̀ lábẹ́ comment section yìí, wọ́n yìí ṣe ará àjòjì o, wọ́n jẹ́ ọmọ Yorùbá. Ó yà mí lẹ́nu púpọ̀. Bí àpẹẹrẹ, ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò eléyìí. Bàbá yìí, Kọ́lápọ̀ Johnson Abíọ́dún, ṣẹ́gbọ́n tó sọ, ó ní noted bùrọ̀, òun rèé o, ó ní noted bùrọ̀ lábala comment section ní orí ojú òpó BBC News Yorùbá tí wọ́n gbé ìkìlọ̀ yẹn sí. Ẹ tún wá wo ohun tí ẹni yìí sọ. Adéṣiyàn Olúgbéngà Ezekiel, ó ní òkè bùrọ̀, ẹ mọ̀ wo Golden Sheik, ẹ gbọ́ kọ́mẹ̀ntì tiwọn. Wọ́n ní we don't hear you bùrọ̀. Ẹ tún wo Salami Abiola, òun náà tún kọ́mẹ̀ntì, ọmọ Yorùbá rèé o. Ó ní no mind them jàre brọ́dà mi. Tó túmọ̀ sí pé kábíyèsí tí wọ́n ṣe ìkìlọ̀, wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń sọ. Tó túmọ̀ sí pé lóòótọ́ làwọn kan ń pè wọ́n ní bùrọ̀. Torí ohun tó ń ṣẹlẹ̀ lábala àríwísí níbi tí wọ́n gbé àwọn ìkìlọ̀ yẹn sí, ó ti jẹ́ kó hàn gbangba wípé lóòótọ́ làwọn kan ni wọ́n ń la orúkọ mọ́ kábíyèsí, tí wọ́n ń pè wọ́n lórúkọ, tí wọn ò fi àpọ́nlé sí orúkọ wọn, tí wọn ò fi iyì kún orúkọ wọn, tí wọn ò pè wọ́n gẹ́gẹ́ bí orúkọ tí yẹ kí wọ́n pè wọ́n nípò ọba tí wọ́n wà. Kò ì tán síbẹ̀ o. Ẹnìkan náà tún wà, òun náà tún ṣàlàyé, ó ní sọ́ọ̀rì jàre bọ̀bọ́, àrólé Jésù Mélòdì ló kọ tiẹ̀. Ṣé ká wá pé a fi ń káàṣì kúrúùsì ni? Mo fẹ́ ká jọ dá sí o. Ṣé kúrúùsì làwọn wọ̀nyí fi ń káàṣì ni, tàbí ara àwọn àrífín tí à ń rí ipò ìtẹ́ àwọn ọba aládé, ara àwọn àrífín yẹn ni, tàbí àṣà àti ìṣe Yorùbá kò ní ìtumọ̀ mọ́, tàbí ká pé ìgbàlódé ó ti mú iyì àti àpọ́nlé kúrò lẹ́nu àwọn èèyàn tàbí lára àwọn ọba aláyé nílẹ̀ Yorùbá. Kò ì tán síbẹ̀ o. Sanmi Adéwùsì, ó ní no vex bro. Ẹ ti ń rí báwọn. Ṣé ẹ̀ ń bá mi ká lọ? Súnkànmí Súmà, òun náà sọ pé aláyé bámbàm. Kábíyèsí yẹn ló tún pè ní aláyé bámbàm lábala àríwísí o. Kúnlé Glory, ó ní how far bro. Akínlábí Ọláolú Israel, ó ní sorry bro. Ahmed Òjó Àyànkúnlé, ó ní bọ̀bọ̀ kábíyèsí o, cherish you my nigga. AD Farm Ìsẹ́yìn, ẹgbẹ́ ohun tó ń sọ, ó ní ẹ má bínú aláyé. Bámidélé Tóbi Joseph, ó ní you are right bro. Ó pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ní abala comment section tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ nípa kábíyèsí, ìkìlọ̀ tí wọ́n ṣe. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àwa ọmọ Yorùbá àtàtà, àwa ọmọlúwàbí, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ká mọ yẹpẹrẹ àwọn ọba aládé, ká mọ yẹpẹrẹ orí ìtẹ́ àwọn kábíyèsí. Kò sí kékeré ọba o. Ọba tí ẹ̀ ń wò yìí, wọn ò rò pé wọ́n ti kọjá àyè wọn rí. Ṣé torí wípé ọjọ́ orí wọn la ṣe ń pè wọ́n ní bùrọ̀? Ṣé torí pé ọjọ́ orí wọn la ṣe ń pè wọ́n ní ẹlẹ́gùn àgbà? Ṣùgbọ́n kò dùn mí, torí àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà ọba gan tó jẹ́ pé ọjọ́ orí wọn ó ti pọ̀ jọjọ, a sì tún rí wọn fín. Kò jọ mí lójú fún àwọn kan nínú àwa ọmọ Yorùbá tó jẹ́ pé à ń fi ojú egbò tẹ̀lẹ̀, tó jẹ́ pé ibi tá a pè lórí, ibẹ̀ la fi ń tẹ̀lẹ̀, tá a fi orí fó lórí, tá a sì fàgbàfàgbà. Kò jọ mí lójú.
torí pé àwọn ọba aláyé tí ó jẹ́ wípé wọ́n ti wà lórí ìtẹ́ tí wọ́n sì lóókọ gan láti ìgbà ìwáṣẹ̀ wá, à ń yẹpẹrẹ wọn. Ẹ wo àrà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà lórí social media, pàápàá jùlọ àwọn tí wọ́n láwọn jẹ́ ti Aláàfin, àwọn tí wọ́n láwọn jẹ́ ti Ọ̀nìrìṣà, ẹ wo oríṣiríṣi àrà tí wọ́n fira wọn dá. Ẹ wo bí wọ́n ti fi kábíyèsí Ọ̀nìrìṣà tí wọ́n fi wọ́n ya àwòrán tí ò ṣeé wò. Ẹ wo orúkọ tí wọ́n ń pe Aláàfin. Ẹlòmíì wọn á ní Aláàfin, wọn á pè é lórúkọ tí ò dáa. Ẹlòmíì wọn á ní Ọ̀nìrìṣà, wọn á pè é lórúkọ tí ò dáa. Síbẹ̀síbẹ̀ pé èèyàn jọba kò yẹ ká fojú yẹpẹrẹ wọn o. Kábíyèsí ọba Òkèlúsẹ̀, ọba ìwáṣẹ̀ ni o. Ó lè kéré lọ́jọ́ orí. Ọdún 2019 ni wọ́n jẹ ọba. Láti ìgbà yẹn wọ́n ti wà lórí ìtẹ́, wọn ò sì rò pé wọ́n kọjá àyè wọn rí. Fún ìdí èyí, bí wọ́n bá sọ pé kẹ́yẹ́ pè wọ́n ní bùrọ̀, ẹ̀yin náà ẹ mọ́ pè wọ́n ní bùrọ̀. Ó jẹ́ ẹni tí ò bójú mu, kò tiẹ̀ dáa pàápàá. Kò sí kékeré ọba o, kò sí kékeré ọba. Ọba lọba ń jẹ́ kọ́. Ọba Olóyèdé Akin Àrìkejì, Àrùjalẹ̀ Òjìmọ̀ Òkèlúsẹ̀, ọba ní í ṣe o.